gbogbo wọn kọ́ máa gbé wọn lápá kọ́ máa gbé wọn lórí báwo lè ròṣe ní máa bá yàn báwo la ṣe fẹ́ dá àwọn tó kókó kọ́ máa lọ iṣẹ́ oko padà àwọn ẹni ẹlẹ́ni gbogbo ọ̀tọ́ ti pa ìyẹn sì kéjì báwo la ṣe fẹ́ ṣe ọlọ́run ọba á orílẹ̀-èdè wa fún wa á bá a pa ẹ̀jẹ̀ rẹ̀ fún orílẹ̀-èdè wa á tún orílẹ̀-èdè wa ṣe fún wa á lé gbogbo àwọn eruku yìí á lé wọn lọ sígbó gbogbo àwọn ẹni ibi á rú wọn lọ sígbó á lé wọn lọ sígbó lẹ́nu kìnìún máa fi wọ́n jẹ orúkọ Jésù ti rí dàjọ́ ló ti lù ó dàbọ̀ ẹ̀yà ṣeun. ẹ jọ ẹ bá fẹ́ wọlé ká gbé sókè lórí TikTok ẹ má send request láì send kí ló ní kó máa send mi ò rántí dàrú. At me tẹ́ bá send at me ẹ má send request ẹ̀jẹ̀ tó yọ ọdún àti pé yín wọlé pẹ̀sán àti jẹ́kẹ́ report page ìwé bá gbóhùn sókè. ẹ̀ka lẹ́ máa ń mú ẹ ṣeun gan o. àkó ètò àkó iṣẹ́ tàǹtà àbọ̀ ọlọ́run bá gbogbo wa gbé agbára ọlọ́run àádélẹ̀ lè rí o agbára ọlọ́run. aláwọ̀kọ́ ọ̀rọ̀ ti tèmi ni wípé. At me, God bless you. màmá mi Yorùbá wuyè. ẹ ṣeun. ṣé bí ní àǹfààní àti láti bá ọba ọ̀dọ́ yín sọ̀rọ̀. ọba pọ̀ ní Kwara sí Kwara wa kéré nú ayé ni a kéré. ẹgbọ́ mi ṣé ẹ̀yin ní àǹfààní àti ilé bá ọba ọ̀dọ́ tí yín sọ̀rọ̀ àbí. bẹ́ẹ̀ni. ẹ bá wa ránṣẹ́ sí wọn. Okay. ẹ dákun ẹ bá wa ránṣẹ́ sí wọn kí wọ́n sọ fún gbogbo àwọn ọ̀dọ́ ìlú bóyá àwọn tí wọ́n bá tún wà ní àjò ní o tó jẹ́ mọ́ ilẹ̀ Yorùbá tó rà mọ́ pé gbogbo náà wọ́n ní ọmọ ogun kan tí ń lọ tí wọ́n kóra wọn padà sílé gbogbo àwọn ìlú yòókù tó tún wà lágbègbè wọn náà kí wọ́n ránṣẹ́ gbéra wọn màmá mi kí gbogbo wọn kí wọ́n jáde pátápátá níṣẹ́ kan náà so àwa ojúlówó ọmọ ọkọ Yorùbá yòókù náà ní gbogbo ilẹ̀ Yorùbá yòókù náà ètò òfin lè mú iṣẹ́ yẹn yá dáadáa nù tí nígbà tó bá dójú ẹ̀ tán gbogbo àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá yòókù náà kí wọ́n tẹ̀tẹ̀ láwa tá a dúró tán tá a mọ̀ pé yes Ìlọrin o ilẹ̀ Yorùbá ni Yorùbá ló ní Ìlọrin. bẹ́ẹ̀ni. Yorùbá ló ní Ìlọrin. bóyá ń gbà tí tá a bá wá sọ dì bẹ́ẹ̀ tẹ́rí tí ọ̀rọ̀ lọrin màmá mi tí ó bá tí ìdìbò lọ ya mi àwọn tá à ń pè ní olórí wa nílẹ̀ Yorùbá wọn ní yọ owó òṣèlú kúrò nínú 18 nílọrin yìí o. bẹ́ẹ̀ni. ọlọ́gbọ́n tá a bá tí ìsọdì bẹ́ẹ̀ wọn ní yọ owó òṣèlú kúrò bẹ́ẹ̀ o. ó sì dá wọn náà lójú tó sì dá ẹ̀mí àwọn Ìlọrin náà lójú pé Ìlọrin Yorùbá ló ní o. kò sẹ́ni tí ó dá lójú àwọn tí wọ́n ń ṣe Yorùbá gan wọ́n máa ń sọ wípé wọ́n ti Fúlàní dán wọ́n ti gba Kwara mọ́ Yorùbá lọ́wọ́ pé ilẹ̀ Yorùbá ni láti wọ́n tí wọ́n ń ṣe Yorùbá gan ó kún orí mídíà lọ káàkiri àti wà gbọ́ ókè náà àwọn tí wọ́n ń sọ Yorùbá lẹ́nu tí wọ́n ti ń sọ wípé tọ́ Ìlọrin o nọ́ọ̀tì ni o kò kí ń ṣe ilẹ̀ Yorùbá ẹ ti ń ṣèdè Yorùbá lẹ́nu ókè sẹ́yìn jẹ́ nọ́ọ̀tì ni ṣé ẹ jẹ́ Yorùbá. èdè Yorùbá náà ń sọ o àwọn ọmọ ẹran wọn ò lédè wọn ní. èdè Yorùbá lẹ ti ń sọ nígbà tó ṣe wípé nọ́ọ̀tì ni yín orí ilẹ̀ tẹ́ ti wà kí ṣe ilẹ̀ nọ́ọ̀tì ilẹ̀ Yorùbá ni ẹ padà sí nọ́ọ̀tì tẹ́ ti wà náà ẹ kẹ́rù yín ká ẹ padà sí nọ́ọ̀tì tẹ́ ti wà. ẹ padà sí tẹ́ ti wà yín wèrè. àníṣe rí ètí wà Nàìjíríà yóò fẹ́ máa rí lọ náà nìyẹn o. bẹ́ẹ̀ láti máa jẹ́ wà Nàìjíríà lọ tá a bá múra dáadáa báwọn ará bíbà yìí bí wọ́n ti máa fi ọgbọ́n pa àwọn tí wọ́n bá jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá nìyẹn díẹ̀ nínú Ìlọrin yẹn wọ́n fẹ́ sọ ìlú Ìlọrin yẹn wọ́n fẹ́ sọ di ti Fúlàní nìkan ni torí wọn níbi tí wọ́n ti wá wọ́n fẹ́ jẹ́ kí Ìlọrin yẹn kọ́ bọ́ máa wọn lọ́wọ́ torí wípé tá a bá gbà kò síbi tí wọ́n fẹ́ lọ wọ́n sì fẹ́ di second classes TTC ní orí ilẹ̀ yẹn wọ́n fẹ́ jẹ́ kó jẹ́ pé àwọn làwọn máa jẹ́ olórí lórí ilẹ̀ yẹn ní àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá lọ́wọ́ ṣùgbọ́n wọn wá ló kù sí. kò yẹ kí àjòkì kò yẹ kí
kò tí ẹyẹ ká tiẹ̀ fi àyè yẹn lẹ̀ kí Fúlàní wá jẹ́ olórí ilé wa lérí ní inú Ìlọrin. Irú òṣèlú wo làwọn olórí wa ń ṣe? Àmọ́ o. Irú òṣèlú rádaràda wo nù? A sọ pé wọ́n gbìyànjú o, ṣùgbọ́n ìgbìyànjú wọn ò tí ì tó. Ìlọrin yẹn wọ́n gbọ́dọ̀ kí gbogbo àwọn bàbá Olúbàdàn bàbá Bọ́lá Ahmed Tinubu á rí yín pẹ́ o, ọlọ́wọ́ jẹ́ mi yóò go. Torí kèsẹ́ ilé wà bẹ́ẹ̀ lọ títí o, gbogbo bàbá Olúbàdàn, bàbá Olúgbẹ́, bàbá wa Ọba Kúta, Màkámá, ẹ dákun bàbá. Ẹ jọ̀ọ́ ìṣàánú ẹ bá wa tẹ̀ wọ́n comment section ẹ jọ̀ọ́ o. Ẹ dákun. Ẹ jọ̀ọ́ o. Bóyá bí wọ́n bá wa kọ àwọn ìwé pélébé kí wọ́n tètè bá wa há lọ báwọn ọba yìí nípa ọ̀rọ̀ Ìlọrin. Torí wípé tí bàbá Bọ́lá Ahmed bá kú bẹ́ẹ̀ tán, àti ìmẹ́ni tí wọ́n padà sí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ ni o. Torí tí wọ́n bá kú bẹ́ẹ̀ tán, kódà bọ́ sọ wá Haúsá, bọ́ sọ ọmọ Haúsá gangan, yẹn gbé ìjọba lé lọ́wọ́ padà. Ayé kankan náà ni wọ́n, àwọn kan sọ fáwọn ẹsẹ̀ kankan náà ni o. Tágbára máa padà tó jẹ́ ojúlówó ọmọ ọkọ̀ Haúsá mọ̀mọ́ mi. Sẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí náà ni ó sì máa ṣẹlẹ̀. Torí wípé àwọn ti kára wọn kó kankan náà. Ẹ má jẹ́ ká parọ́ tẹra wa jẹ. Ọ̀nà àbáyọ gbọ́dọ̀ tètè jáde nípa ọ̀rọ̀ Ìlọrin yẹn kí bàbá Bọ́lá Ahmed tó parí tọ́nàtì tètè gbé dání yìí o. Bẹ́ẹ̀ ni o. Ọ̀nà àbáyọ gbọ́dọ̀ tètè jáde. Kí wọ́n tètè mọ bí wọ́n ṣe bá gbé gbèsè. Kí wọ́n jẹ́ kí àwọn àwọn Fúlàní Ìlọrin yìí kí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ kí wọ́n sojú abẹ́kò. Tí Fúlàní ọ̀bà dìbò ọjà mọ́ wọlé ẹnìkan. Wọ́n tó 1% wa ní Kwara State, àwa máa dìbò. A máa dìbò fún ẹ o, Àkànbí ọmọdédó sledgehammer, dádì mi. Tó bá ti ẹ̀mọ̀gbá gómìnà wa, ìtọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń bẹ̀rù sí nìyẹn, wọ́n máa ń dìfẹ́ǹdì lérí Fúlàní. Ta ni Fúlàní? Who be Fúlàní? Fúlàní ló vote for náà. Una àti ìṣẹ́ ìlànà ògòwé. Who be Fúlàní? Fulani get out of Nigeria. They are not get out of Nigeria now. We not even need their vote to border Nigeria. We not need their vote. Make them not their vote. Huh? I don't know what they do. All those our leader. What be Fulani? Muna remove their vote to come out. Come out on Nigeria vote. Muna remove their vote. Jẹ́ kó fàájà, bàbá mi ti ń fàájà lọ. Na because na dey tell Fulani vote, dey tell vote. Na make una dey believe on them, dey depend on them. Who be Fulani? Fulani wey go for desert. Huh? Una go carry Fulani like they be caught. Huh? Make them go back to where they were born now. Who they be? Ẹ wá fún Fúlàní láàyè kí wọ́n máa ṣàwá bàtúbàtú. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ẹ jẹ́ àsìkò yìí iná la gbọ́dọ̀ gbára wálẹ̀ lọ́wọ́ àwọn olórí burúkú yìí. Àti ìbá ti rán dáradára náà. Ẹ wo Rúdẹ́kò tẹ́jẹ́ lọ gbé rìbánárì lè lọ́wọ́. Bí ilẹ̀ Yorùbá ṣe tóbi tó. Àwọn olówó ilẹ̀ Yorùbá. Lọ́ máa kọ́ rìbánárì. Irú rádaràdà wo nù? Wọ́n wá gbé gbogbo ẹ̀ lé lọ́wọ́, wọ́n gbé símẹ́ǹtì lé lọ́wọ́, wọ́n gbé yàn lé lọ́wọ́, wọ́n gbé ṣúgà lé lọ́wọ́. Facebook. Fo kí ni yẹn? Ó tún tẹ epo fún wa. Sájòjì tó wà jòjì lọ yẹ kí gbogbo bá ti máa jẹ, bá ti máa mu, bá ti máa kọ́lé. Ọ̀tọ̀ wà jòjì lọ yẹ kẹ́gbẹ́ sí. Tá a bá sì fẹ́ lọ síwájú gbogbo orílẹ̀-èdè dúró ẹ̀dí lè fẹ́ láyé. Gbogbo sájàrájá gbogbo yẹn. Ẹ wá dé tọ́ yẹn tó yẹ kó jọ ọmọ Yorùbá. Iná ní òní ẹ wá dé ní Fúlàní lọ́wọ́ ẹgbẹ́ lájòjì lọ. Ó sú wa. Ó sú wa. Sẹ́ẹ̀rì àsìkò yìí, nígbà ọlọ́ọ̀tì ẹ̀ ti ṣeun. Àti ń débi tá à ń lọ. Ẹ dákun ẹ̀dọ̀, ẹ bá gbogbo tí mo sọ yìí,
kí wọ́n bá wa pẹ́ wọ́n fi ìwé kélébé kí wọ́n bá wa pẹ́. Dangote yẹn náà kí wọ́n kọ́ mọ́ wọ́n bá wa fún kí wọ́n kí kọ́ wà lẹ́nu àwọn pépà yẹn kí wọ́n bá wa fún àwọn ọba wa kárí. Àbí tó bá ṣe wú pé wọ́n jọ fi ń ṣe bísíǹsì láàrin ara wọn lókun iná ni wọ́n ní gbégbé tẹ̀lé lérí. Torí aláǹfù èmi kọ́mọ̀ lọ jẹ́ pé àjọ ní gbogbo wọn ni wọ́n kàn fi orúkọ Dangote wọ́n kàn fi gbé jáde ni. Torí èmi máa ń rò pé kò sí ìlú dírú rẹ dílé tẹ́lẹ̀. Gbogbo àwọn ẹ̀dá Yorùbá gbogbo ebèdè gómìnà gàǹsàǹsà wọ́ọ̀gìrì àdínkù ní ẹ̀ ń pè ṣáájú gbogbo tó fi dé jẹ́bà gan nítorí wípé tágẹ́tì àwọn ará bíbà yìí ọkàn mi tó ń lọ bí jẹ́bà yẹn o màmá mi. Bẹ́ẹ̀ni. Ọkàn mi tó ń lọ bí jẹ́bà yẹn ká tètè múra o torí àwọn ará bíbà yìí. Mo sì bá ọba Jẹ́bà sọ̀rọ̀ ń jọ̀wọ́ mo fẹ́ yín Yorùbá Wuyi fans mo ń jíṣẹ́ yín fọba Jẹ́bà o mo ń jíṣẹ́ yín o bàbá dẹ̀ ṣàdúrà fún gbogbo yín ó wúre fún yín. Ọyẹ ká ti gbọ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ní èsè yìí gbogbo owó bàbá yẹn àwọn olóyè tí wọ́n tán fún bàbá yẹn nínú owó tí wọ́n bá wá fún olórí ibùkún ọmọ Fúlàní Ìlọrin pépéré tó ń ṣe gómìnà lé àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá lórí yẹn owó nínú sálárì tí wọ́n bá fún tí wọ́n ti calculate ọgbẹ̀ tí wọ́n pa ọgbẹ̀ yọ̀ọ̀bẹ̀. Èbí látòkè lówó tí ń dé ti lọ́wọ́. Bàbá wa ẹ ṣe mo tó bá fi nílẹ̀ ẹ lè sọ̀rọ̀ èyí lè máa gba aṣọ ìlọ wa èrò dẹ̀ pọ̀ lórí iṣẹ́ we love you. Ẹ ṣe wà lórí ètò àti máa pè é padà. Tí gbogbo àwa tá a jójú lówó ọmọ ọkọ Ìlọrin ká jáde síta ká kóra wa jọ. Ìtọ́ máa mú tẹ̀yẹ̀ yá ni ẹ má bẹ̀rù mọ́ ẹ bá wa tọ́ fún wọn kẹ́ni àtọ́ wọn má bẹ̀rù mọ́. Wọ́n ní wèrè la fi wò wèrè la fi wò. Tí ọba tí ìdòdú ẹ̀ ẹ má jẹ́ àpárọ̀ tẹ̀ wá dára wa jẹ tí ọba tí ìdòdú ẹ̀ abrasaki yẹn gan kò tó ti ń pẹ́ra rẹ̀ náà. Àwọn Yorùbá wa tí ó wà nílọrin yẹn yìí kó yé wọn dáadáa ni ẹ wá pe bàbá wa ẹni àwọn bàbá wa Ìlọrin ẹni ayé tó ṣe fún nǹkan ní í ṣe yín wọ́n fẹ́ pa ẹ̀yin Yorùbá tẹ́ dójú lówó wọ́n fẹ́ tẹ́ wà láàrin wọn wọ́n fẹ́ pa yín run wọn ò fẹ́ Yorùbá kẹ̀kẹ́ láàrin wọn mọ́ ẹ pe bàbá wa bá lọ́rin ẹ gbà wá òkè ní kẹ̀kẹ́ kan ẹ má ṣíjú padà fún wọn tẹ́ ẹ bá ti ń ṣíjú padà sí wọn kódà ó máa ń gbọ́ wèrè láàbí bàbá wa yìí Ògún gbọ́ wọ́n bínú débi pé wọ́n sọ tọ́sì wọ́n ní ó bí Fúlàní ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn àti ẹ bá wa gbé olùsókè lórí fóònù wọ́n bínú débi pé wọ́n sọ. Ẹ kálẹ́ o ìyá mi. Ẹ kú lé dásìkò yìí sà. Ẹ kálẹ́ mọ́. Àwa pẹ̀lú yín àgbọ̀ yín o. Ẹ ṣeun mà ṣẹ́rí solution Kwara State ọwọ́ wa ló wà. Ok. Inú mi dùn pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ pé kán fún wa ní kí ni àdúgbò yín yẹn o ẹnì kan fún wa ní state. Odò Ọya tàbí Gómìnà state. Thank you very much. Ṣẹ́rí nǹkan tó bá ṣiṣẹ́ látòrí Jẹ́bà ilẹ̀ Yorùbá ti parí. Tí Fúlàní bá ti wà bẹ́ẹ̀ kò ń ṣe gómìnà kan náà wọ́n ti stop. Problem Kwara problem gbogbo Yorùbá ni. Gbogbo Yorùbá pátápátá ni. Problem gbogbo gómìnà problem gbogbo èdè tó bá ti ń jẹ́ Yorùbá ni ẹ̀yà tó bá ti ń jẹ́ Yorùbá ni ọmọ tó bá ti ń jẹ́ Yorùbá ni. Yé kí mo jùlẹ̀. So ká máa sọ the right thing. Ẹ má jà abẹ́rù ẹ má jà tọ̀ lẹ́yìn kò yẹ yín. Ẹ jẹ́ ká sọ pé a ní láti gba Kwara State. Mo ní Jẹ́bà nílẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ ní sáìdì Apabíbà. Tẹ́ bá tún gun bíríìjì sọ́dà sáìdì lọ́hùn-ún ní Jẹ́bà ní ilẹ̀ Haúsá ti bẹ̀rẹ̀ lọ sọ́hùn-ún. Fúlàní ò ń ṣe ọmọ Nàìjíríà. Ẹ sọ fún mi ibi tí village Fúlàní wà Nàìjíríà. Kò sí. Ògùn state. Ìbílẹ̀ pé. Ọ̀ṣun state náà wà. Ilé Baálẹ̀. Village Fúlàní wà. Ọ̀ṣun state ilé Baálẹ̀. Ok. Ok wo tí o ti mo ṣe ní ìjẹta táwọn Fúlàní wọn níbo náà ti wá wọn lọ́ṣun state ilé Baálẹ̀. Kẹ́rí olórí burúkú ti Fúlàní. Wọ́n nílùú. Ó ti dé pé. Ẹ máa gbọ́ mi wọ́n nílùú. Gbogbo bí nìlú wọn wọ́n fẹ́ kí n lè. Àwọn aláàbí láti jẹ́ àyíká ká lé Fúlàní. Àní mo ní the smallest Fúlàní tó kéré jù ní gbogbo Nàìjíríà yẹn. Virus ni ní nation yẹn. Bẹ́ẹ̀. Àní bó ṣe kéré jù mo sọ wípé látòrí Dangote mo sọ pàtó látòrí Dangote títí dórí the smallest Fúlàní. Kankan náà jọ ni wọ́n.
kò sí yàtọ̀ Fúlàní Tribe máa jẹ́ láíláí ó ní owó ju ẹnìtì lọ Fúlàní Tribe ló máa jẹ́ àjẹ́ńdà ẹ̀ náà ló dẹ̀ máa wà nínú ẹ̀ ìwọ àjẹ́ńdà náà kúrò ló tẹ̀lé ẹni pé gbogbo àwọn tó ń gbé àwọn èèyàn wa yìí the same thing bó ṣe wà ní Quran àwọn náà ń pa. bẹ́ẹ̀ ni Quran ni ẹ jí wọn gbé ẹ bá dé wọn bùbá ẹ jí wọn gbé. ẹ pa àwọn ọkùnrin wọn ẹgbẹ́ àwọn ìyàwó wọn pé òun ló fà á tí ẹ fi ń gbọ́ Haúsá Fúlàní òun ló fẹ́ máa ṣe Yorùbá Fúlàní sí gẹ́gẹ́ so a ní láti gba Kwara ní lọ́sàkàlà Kwara kò sí solution. fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kò sí solution. ẹ ṣe ẹ̀kú ètò. ẹ ṣeun gan sa bàbá wa ẹ ṣeun. bàbá wa ẹ sọ òyìnbó débi wípé iná dẹ̀ kú òyìnbó tí wọ́n sọ ló jẹ́ kí iná yẹn kú. òwèrè la fi ń wo wèrè Yorùbá ẹ jí lójú oorun ẹ yé sùn tó bá pààyàn tán ní ẹni ìlú wọ́n máa sáwọ igbó Ìlọrin ni ẹ̀ẹ́dẹ̀dẹ̀ rí wọn mú ẹni tí olóòsàn Adéyẹmọ Ìgbòho ṣà Sẹ́ríkì Gàngán tí wọ́n lé ní Gàngán wà ń lọrin ẹ bá wa gbóhùn sókè sà.